أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم ما ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويؤدب المنافقين إن شاء ويتوب عليهم وكان الله غفورا رحيما. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو الفضل العظيم. الله أكبر الله أكبر الله أكبر أكبر كبيرا. الله أكبر الله أكبر الله أكبر أكبر كبيرا. الله أكبر الله أكبر الله أكبر أكبر كبيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. اللهم لا سهل إلا ما جعلته سهلا ولا ذهب إلى ما جعلته ذهبا وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. اللهم يزر ولا تؤزر واجعله مولانا سأل يذير برحمتك يا أرحم الراحمين. الله يا أرحم الراحمين يا رب العالمين. آمين. قل الله أكبر. الله أكبر ẹ dákun kó má pè ní tí ò ní gbọ́dọ̀ tóbi láàyè yìí o. الله أكبر. قل الله أكبر. mo kí àwọn kànrìnkànrìnkànrìn níkàlẹ̀ bade an látọ̀dọ̀ fọ̀dílátì Sheikh Ahmed Ọlọ́rẹ. أدام الله وآياته. mo kí púpọ̀ tí o bá ti dé náà òun náà ní kí absentially torí ó lè sọ ń pa mi bí èèrà bá dẹ̀ fẹ́ gbéra ẹ̀ ga èèrà tó fẹ́ gbéra rẹ̀ ga á lò rántí ìgbà kékeré òun nígbà wo làgbà rẹ̀. mo kí Ọlọ́rẹ. أدام الله حياته. mo wá kí Asturi ní púpọ̀ ọba tí ò jẹ́ kí ẹ mú ìyá wa jáde sọ́lá ó kan الله ọmọ náà ò ní kan láéláé. آمين.
bẹ́ẹ̀gbọ́n bá ń ṣe nǹkan báyìí àbúrò ò ní débẹ̀ ọba tí ò ní kí ọmú ìyá wa Dáde Sọlá ó kan ọmọ náà ò ní kan láéláé. Àmín. mo kí Shehu wa Isaac olówó. Adama Allahu hayatahu. mo kí ndezano Shehu Kamil mo kí yín púpọ̀. wọ́n wá kí Shehu Sàkọ̀fí fúnra wọn. Adama Allahu hayatahu wa ra'ahu. ọkọ̀ àjẹ́ ojo. Allah. aṣá sọ̀rọ̀ náà ni lẹ́yìn yìí ó lójó burúkú. Allahu akbar. àjẹ́ kan fẹ́ẹ́ ló bá mi gbé onímọ̀sán fẹ́ẹ́ ọ̀rẹ́ rẹ̀ mú fọkànbalẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló sùn lálẹ́ yìí pé mọ́sán mọ́ pa mí fún ìyá mi jọ. Adama Allahu Shehu hayatahu. Sàkọ̀fí àmọ̀ rí yín bá. Amina. bí ti máa ń rí fún gbogbo ẹni tí bá sun ara fún yàn nìyẹn ẹni tí bá sì sun ara fún yàn níjọ́ tó ń bá nídìí rárá kìrẹ́ ni sun ara fún gbogbo asun ara kìrẹ́ ni sun ara fún bí ti máa ń rí gbogbo sun ara nù àwọn ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án ó ti yé wọn. Amina. mo kí Shehu Hashim Adama Allahu hayatahu. almudir mudiru mudara ustasul adhatiza Shehu shuyukhu alladhi la yastati ahadan an yata'addasa fi asna'i takallumihi. Adama Allahu mo kí hayatahu. púpọ̀ ṣé wà lára pé àwọn ọmọ téèyàn fi tọrọ ọmọ nù Allahu akbar. mo kí yín púpọ̀. mo wá kí Sattar Adama Allahu hayatahu. àwa ògo Ogun State méjì Sàkọ̀fí wá gbé wa wá bí àwa ògo Ogun State ó gbé kan lẹ́gbàá ó gbé kan láwórì ṣé Adama ó Allahu Sattar gbọ́dọ̀ wá hayatahu. tọ́pẹ́ Alhamdulillah. sẹ́mi àbílù wọn ti tó wọn àti ẹ̀rẹ́ yẹn ń lu wọn Alhamdulillah. àwa náà dúpẹ́. Alhamdulillah. mo kí Ọlárẹ̀wájú Adama Allahu hayatahu. bó ti fẹ́ sọ lẹ́nìí Ọlárẹ̀wájú ló kọ́ lé mi lọ́wọ́. Allahu akbar. ìjọba kù díẹ̀ káàtó ń bẹ̀ àwọn ni. mo kí Samuel Mani Adama Allahu hayatahu. mo kí Shehu Jaris Adama Allahu hayatahu. mo kí àfa Abdulhakeem kúṣe yìí Adama Allahu mo hayatahu. kí gbogbo àwọn àfa àtòrí àsìkò mo kí bàbá Fitia Adama Allahu hayatahu. mo kí wọn púpọ̀ mo wá kí gbogbo àwọn àfa àwọn ṣẹ̀ríkù mi Hasatan mo kí Imam Abdulrasheed Adama Allahu Oyale mo kí ẹ hayatahu. mo fi tí gbogbo àwọn olùfà mo kí ọmọ ìdùnnú tó bá pàdé wa lóde àtòrí Sàkọ̀fí àpọ́nwálé. Allah. mo wá kí àwọn ìyá wa mo kí gbogbo yín mo kí yín bẹ́ẹ̀ àbá jó níwáàsí tóró-obìnrin ń kalẹ̀ tí ò bá kí obìnrin bó bá ní starting kò ní ní finishing anabi ni wàmálẹ aribo ilá tata alimaraha wàmà sàáda ilá tata aniza Ahmed mo kí wọn. Naam wáàsí mo fẹ́ ṣe ń bí lẹ́nìí mo fẹ́ kó lẹ́lẹ́rìí o Sàtàrù ó máa jẹ́lẹ́rìí mi ọba Ọlárẹ̀wájú ó máa jẹ́lẹ́rìí mi àti Jaris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹrù èèyàn bà mí o ṣé wọ lọ́rẹ́ ẹrù èèyàn ó bà mí o ma kò dìmọ̀ ilé yìí lè kàlám faka ìnáma tó sàkínà wákọ̀ tálí náà sọ̀kù. gbogbo ẹni tí wọ́n bá gbé ọ̀rọ̀ fún pé sọ̀rọ̀ ó dà ìgbà tó mú ọ̀bẹ wọ́n á ní para rẹ̀ Dúra rẹ̀. yanjú ara rẹ̀ dúra rẹ̀ ma kò dìmọ̀ ilé yìí lè kàlám. Sheikh Suleiman Akramakumullah. àbó gbọ́n tí mo wí ni. Ma quddima ilayhi al-kalam. mo bá ní sọ̀rọ̀ ń bì kan kéèyàn bẹ lọ́hùn pé wọ́n máa jẹun kóòtù mi wrong. nígbà Shehu Sàkọ̀fí sọ pé ń ṣe wáàsí ń bí ẹ̀rú bá ń gbé ṣé kò ní túnde lẹ́ẹ̀kejì bá a ti kú òní ìsọ́ọ́bà níjọ́ òní Shehu Ahmed níjọ́ kejì àlèhòrò kí bá pè mí pé tó wọ́n ti fẹjọ́ rẹ̀ sùn mí o wọ́n lọ wá sọ́ọ́bà o wọ́n lọ sọ̀rọ̀ mo ní òye sọ fún ọ pé ń sọ̀rọ̀ mo ṣàdúrà ni Allah. àdúrà mo ṣe àdúrà ṣe wá dọ̀ràn n sì ṣe kọjá fatia
bàbá wọn lówó ẹ̀ṣá wà ń bẹ̀ lizanu ṣẹ́yì alẹ́ àmọ́wí mo kí ẹ o mo kí ẹ o ó tún wá di tó tún ń pè mí kódà kí n sọ mo ti sọ mo ní lẹ́nu sọ́ba ń jó ní ń sọ̀rọ̀ àdúrà mo ṣe. Allah. mo wá ní mo gbà léfà mọ̀ràn ni mo ìsọ̀fà léfà ìgbẹ́tò wíwó òkun kò ní kẹjá ó má sùn ó ní ìsọjù bẹ́ẹ̀ lọ àwọn ọlọ́rọ̀ náà ni tèmi náà ọlọ́run máa yẹ kọ́rọ̀ ó di ọ̀ràn mọ́ mi lọ́wọ́ o. Àmín ya Allah. torí bẹ́yàn bá jẹ́ sọ̀rọ̀ ṣé Abdulrasheed téèyàn bá jẹ́ sọ̀rọ̀ táyé retí tí ó sọ kó máa gbàdúrà pé ọlọ́run má jẹ́ ń pàdé aláṣìgbọ́. Allah. béèyàn bá sì mọ oúnjẹ jẹ dáadáa tí ò sọ oúnjẹ tó bá lẹ́rù kó máa bẹ̀ pé ọlọ́run o má jẹ́ ń pàdé ọbẹ̀ tí wọ́n fi yọ̀já. béèyàn bá sì mọ owó gbà lóde kó máa bẹ̀ lọ́n pé dákun má jẹ́ ń pàdé ahun. Ahun gangan. bó bá sì lọ lágídí onílágbára ọkùnrin ní ọkà àtò lọ́kùnrin obìnrin mẹ́rin ò mọ̀ pé ó ṣe nǹkan kan máa pàdé máa bẹ̀ lọ́n pé má jẹ́ ń pàdé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Allahu akbar. tòní náà ọlọ́mọdé ó dọ̀rọ̀ o. Àmín. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mo kí ògiri mi Adam Allah. tí mo ń fẹ̀yìntì tí ò jẹ́ ń ṣubú. Ahlan wa sahlan. Fadilatu Shaykh Muqaddas Muhammad al-Awwal. Adam Allahu hayatahu. Ní fojú sunkún wa. آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mo fún wáàsí mi ní tọ́píìkì. Fitia tọ́píìkì tí mo fún òun náà ni Aina ma lillahi. أينما لله. Tọ́lọ́ndà ń bẹ̀. الله. Tọ́píìkì tí mo fẹ́ sọ̀rọ̀ Shehu Sadab dákun ságbà bẹ́ẹ̀ fún mi o mo ti ẹ̀rù sì ń bà mí kí ni wàá iwájú Sadaru báyìí o. الله أكبر. àdáyí alẹ́ alàmí àdáyí alẹ́ akbaru kí ni ń wí oníwàásí etílé tó fẹ́ sọ̀rọ̀ ojú oníwàásí àgbáyé. أينما لله. Aynama lillah tọ́lọ́ndà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́wọ̀ àfáà ń ṣe ní ìsìn àwọn àfáà míì ká máa bi wọ́n pé Aynama lillah tọ́lọ́ndà ń bẹ̀. أينما لله. náà faddal وبعد tọ́lọ́ndà ń bẹ̀. وبعض العلماء يدعون لأنفسهم. láyé tá a wà yìí ní ìsìn oníkálukú ń pèpè nítorí ara rẹ̀ ni kò pèpè nítorí Ọlọ́run. أينما لله. Aynama lillah oníkálukú ń pèpè nítorí ìjọ rẹ̀ ni kò pèpè nítorí Ọlọ́run. أينما لله. Aynama lillah láyé tá a wà ní ìsìn oníkálukú ń ṣe wàsífà nítorí ara rẹ̀ torí Ọlọ́run kọ́. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا sọmọ ní adìrẹ̀ ni. إن الله بما تعملون بصير. arákùnrin kan Ọlọ́run kọjú sí kéèké dòkó síbi títí máa rí ọ. arákùnrin kan Shehu Jaris àfáàní Ọlọ́run gbà fún púpọ̀ Ọlọ́run kọjú sí ó ṣe é lóore. Ọlọ́run kọjú sí ó ṣe é lóore ṣé wà lára gbé ẹ wà pẹ̀lú mi àfáàní Ọlọ́run wá kọjú sí ó ṣe é lóore. ó wá ní ilẹ̀ 2 acres ó kọ́lé kéwú nínú ìlú náà à ń pè ìlú náà ní Ìwòrò Àjìdò. Ìwòrò Àjìdò Aynama lillah.
ọlọ́run kọjú sí àfáà yìí ó ṣe lóore ó wá kọ́ mọ́ṣáláṣí ńlá síbẹ̀ ó sì bá mọ́ṣáláṣí ìlú àdìdó ń bẹ̀ mọ́ṣáláṣí ìlú ó bá ìmáàmù ìlú ó bá mufasiru ìlú ó bá wọn bẹ̀ tí wọ́n ti ń ṣèjọba ìlú wọn kó tó dé ó fẹ́ ṣe wàlímọ̀ Qur'an àti mọ́lídì nàbí lẹ́ẹ̀kan náà àwọn ọmọ gbogbo àwọn ọmọ onílẹ̀ nílùú náà ọlọ́run rọ̀ fún un wọ́n gbà fún un ó wá fẹ́ ṣe mọ́lídì nàbí ó wá tẹ invitation ó wá gbé olórí àwọn ọmọ onílẹ̀ ó fi ṣe chairman of the day èyí tó tẹ̀lé náà ó fi ṣe chairman ó kó gba ọmọ onílẹ̀ bam ó kó wọn sínú invitation àwọn onílẹ̀ yìí wọ́n ní ibì kan tí wọ́n ti ń ṣe fàájì wọ́n pa odidi ògúfe wọ́n ṣe lásùn wọ́n kó ọtí jọ wọ́n kó wáìnì jọ sàmọ̀nìmọ́ni ibẹ̀ làfáà yìí ti lọ bá wọn ló wá ha invitation fún wọn. wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah. wa khayran wa asama ajra inna Allaha bima ta'maluna basir. ó wá débẹ̀ ó bá wọn bámú ó bá wọn obìnrin lọ́dọ̀ wọn tí wọ́n ń ṣe fàájì tí wọ́n ń mutí ó wá mú invitation ó fún olórí wọn ọmọ ńlẹ̀ ọ̀gá ọmọ ńlẹ̀ ó ní mọ́dúdì wa ó láà fẹ́ ṣe ń jọ báyìí ẹ̀yin sì ni gẹ́gẹ́ mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹni sáàmà ń jọ náà ó wá gbà á ó wò ó yẹ wò báyìí ó ní ó dà àáwà ń jọ náà agbára ọlọ́run gbogbo àná là á pè síbẹ̀ àfáà wa lọ pẹ̀lú àwọn ọmọ tó tẹ̀lé ọmọ nílẹ̀ ìwádìí àbá ẹ̀yin dà ẹ padà wá ẹ dákun mo ní bẹ́ẹ̀rẹ̀ méjì tí ń bì yín bẹ́ẹ̀ ti bá wa tá à ń mutí ta gbogbo àwọn obìnrin tẹ́ ẹ rí wọ́n ń ṣèyàwó ilé wa àlè wa ni wọ́n Allah. àlè wa ni wọ́n a sì ń gbádùn wọn ni ó àlè wa ni wọ́n ẹ sáàmù ya sáde ìyàwó mi àbẹ́ mọ̀ ẹ náà mọ̀ ẹ̀ ṣàgbé kì í ṣòun àlè wa ni wọ́n gbogbo àlè wa ni wọ́n ń ṣèyàwó ilé o wọ́n ti pọ̀ tó yìí. Aynama lillahi. Aynama lillahi tọ́lọ́hún dá ń bẹ̀ bẹ́ẹ̀ ti rí wọ̀nyí àlè ni wọ́n bẹ́ẹ̀ ti wá bá wa ìbéèrè tí ń bí yín ọmọ àlìjánná ni wá ní àbọ̀mọ́ náà. Ẹ dájọ́ ẹ̀. Aynama lillahi. ṣé o rìndìn báyìí ẹ wà pẹ̀lú mi. ìbéèrè àkọ́kọ́ ni wípé bẹ́ẹ̀ ti bá wa tá à ń mutí pẹ̀lú àwọn àlè wa yìí ọmọ náà ni wá ní àbọ̀mọ́ àlìjánná ṣé o jáde àfọwọ́ doríkodò báyìí wọ́n ní tọ́ a lè pè yín lọ́mọ náà torí pé ìdájọ́ èèyàn ò sí lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ Ìdájọ́ Ọlọ́run kò sí lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ló lè fi yín wọná ló sì lè wọ̀ yín sí àlìjánná àwọn bóun ti bá yín yìí tọ̀. Aynama lillahi. Aynama lillahi ó dà báyìí mo ti báyìí ó dà fàájì yìí pọ̀ lóòótọ́ àmọ́ ń lè sọ pé ọmọ náà nìyí. wọ́n ní ìbéèrè lẹ́ẹ̀kejì mọ̀lúdì ànábì tẹ́ fẹ́ ṣe torí Ọlọ́run ni àbí torí owó. Aynama lillahi. Aynama lillahi ó ní ìbéèrè méjì àfa doríkodò báyìí wọ́n ní àfẹ́ ẹ ti ń pẹ́ ẹ dáhùn nígbà tí ó gbó sókè báyìí ó làágùn oníbò ní ti wá wí o nítorí ànábì Muhammad náà ni ọmọ ńlẹ̀ ni ẹ gbọ́ béèrè mi àníbèrè àkọ́kọ́ ọ̀hún ẹ gbà àní kejì yìí mo dúró tẹ́ fẹ́ ṣe yìí torí Ọlọ́run ni àbí torí owó àbí nítorí ara yín ó ní náà ni mo ṣì ń ronú sí i. Aynama lillahi. mo ń ro náà ni ṣe rí àfààní nítorí gbogbo ẹ̀ ó láwàyí lóde gbogbo ẹ̀ ẹ̀ sọ ohun tó bá jẹ́. Allah. nítorí kálíbà onídà àní wá gbogbo ọmọ onílẹ̀ nílùú yìí àní wá ẹnìkankan wá tá a bá fún ẹ ní 1 million níjọ́ náà àmọ́ ipa amówó ìtọ́lọ̀ nkẹwàdé àmọ́ àní wá o ìdí tá a fi ní wá ni pé bàbá ìmáàmù ìlú yìí
fọ́tò wọn dànù prógráàmù rẹ̀. أينما لله Aynama lillah. Mufasiru ìlú wa yìí fọ́tò wọn dà. أينما لله Ìmáàmù Rátìbí àgbà ìlú wa yìí fọ́tò wọn dà. أينما لله Aynama lillah. Àfa àgbà ìlú tó bá ń lu àwa Àwórì yìí fọ́tò wọn dànù invitation rẹ̀ yìí. أينما لله Ní wá ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfa àṣẹ bàjẹ́ ẹ̀ ṣe burú báyìí. Máa lọ ní wá wọ́n sì ya invitation wọn bá dàlú láyà. Àkọ́kọ́ ni kéèyàn kan àbùkù àti kábùkù àti kí àbùkù ó kàn yàn. Àbùkù kan òun náà wá kan àbùkù ó wá di àbùkáyèrè. أينما لله Aynama lillah. الصوفي Kí la wá ń pè ní Súfí? ما صفى قلبه من حقد وكيد Àbá yìí ṣe agídí máì tí ì lọ bẹ̀jẹ̀ Suleiman sórí gbogbo àwọn tó jókòó yìí àwọn wáàsí rè àwọn kéwù rè Amadu rè òun gangan ni bó bá yàgbẹ́ sì máa gbóòórùn kéwù nù gbẹ rẹ̀. الله أكبر Àfọ yìí ṣagídí bẹ́ẹ̀ báwo ẹ má wà múra rẹ̀ lọ́wọ́ yìí mo kọ́ ọmọ yájú kí ni wọ́n wà. Wọ́n ti ta tẹ́ǹtì lọ báyìí tẹ́ǹtì gbé èrò gbé bíbà ṣé o sàtà èrò gbé bíbà ó bá dẹ̀ kan náà àwọn Àwórì ìjọ ni Àwórì tì sí ń kọ́ o kẹ́ máa náà àwọn Àwórì ń fàjò o àìfàjò ló bá di gìrìrìrì àti tẹ́ǹtì o àti gbogbo ẹ o ló bá ká lọ wọn yóò rí ṣe àwọn kèfèrí wa ń gbèjà àfà asòfìyò. الصوفي ẹ dákun Súfì tó ní kálukú wa ń ṣe ní ìsìn Aynama lillah torí Ọlọ́run láti ṣe ni àbí torí orúkọ ká lè bá a lórúkọ àbí torí ara wa Aynama lillah kí ló ń pè ní Súfì. ما صفى قلبه من حقد وكيد mọ̀ ń sọ fa mí kíni قلبه kọ́líbù ú من حقد حقد وكيد tó ń pè ní Súfì nìyẹn ẹni tó kàn rẹ̀ mọ́ tó mọ́ báfa kan bá kú ní ìsìn ọlọ́mọdé àríkú ọ̀dọ́ o آمين يا ọlọ́mọdé الله àríkú ọ̀dọ́ o آمين kí wọ́n tó ronú ikú rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àwọn àfọwọ́sì ti máa ronú ikú rẹ̀ sọ́dọ̀ àfa ẹgbẹ́ rẹ̀ kan lọ́dọ̀ ara wọn. أينما لله Aynama lillah nam. ومن العلامة التي تعرف بها أهل الصوفي wa min alamati tu'rafu biha Sufiyyin àwọn àpẹẹrẹ tá a fi mọ Súfì البلوغ alibulug Súfì gbọ́dọ̀ matured Súfì gbọ́dọ̀ matured Súfì ó gbọ́dọ̀ matured awalan alibulug abada zalik والعقل wàlẹ akil Súfì gbọ́dọ̀ dẹni tó bá ń la yanni alẹ akilu náà dẹ jì lakilu hamiqa làákàyè tó jiná Súfì gbọ́dọ̀ ní Súfì gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní làákàyè tó jiná ẹ bá yẹ Súfì náà. والعلم wàlẹ ilim Súfì gbọ́dọ̀ jẹ́ kí ó gbọ́dọ̀ ní mọ̀ ó gbọ́dọ̀ ní làákàyè yóò ní mímọ̀ yóò sì ní kíni yóò ní làákàyè làákàyè lọ́mọ kan mùrídì ni làákàyè ló fi sọ ṣéwù rẹ̀ dọ́mọ di mùrídì rẹ̀ padà ó ní mùrídì làákàyè tó wá ní ó wá sọ ṣéwù rẹ̀ di mùrídì ara rẹ̀ nílùú Ìbàdàn ẹ dákun tí bá ti ń pẹ́ ẹ ṣáà ṣe báyìí sí mi. alákùnrin yìí Súfì ni mùrídì ni ó gbà fún bàbá ṣéwù wa àrórà mímọ́ púpọ̀ nígbàgbọ́ àgọ́ òwòye àmọ́ Ìbàdàn ló bẹ́ẹ̀sì sí ó wá ṣe àfitìtẹ̀ jíjọ yẹn ọ̀rọ̀ bàbá wa elékùọ́ ó tún wá dé olóṣèlú ó wá fẹ́ jà fún chairman Lágelú local government Lágelú ó wá sọ fún ṣéwù ẹ dákun ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ jẹ́ ń wọlé o bàbá ní má ṣòṣèlú ní nígbà bá ní káwọn àfa má ṣòṣèlú kí ìrẹ́jẹ ní kíní hùn òun ó ṣe é. البلوغ والعقل àlẹ́ akílù ló fi sọ ṣéwù rẹ̀ di mùrídì rẹ̀ padà
torí àsìkò njọ́ dìbò òun gbogbo ayé dìbò fún ó wá wọlé àwa ni wọ́n búra fún wọn njọ́ búra wọ́n wá kó àdá wọ́n gbàdá lẹ̀ wọ́n gbé Kùránì lẹ̀ wọ́n gbé Báíbù lẹ̀ àwa ni Salman Mubashir agbọ́pọ̀ ti wọlé gbogbo àfa ńbẹ́lẹ́yìn rẹ lójú ó wọlé mú ìtòfi búra gẹ́gẹ́ bí ẹ̀sìn rẹ nínú nǹkan mẹ́ta yìí àdá rèé Kùránì rèé Báíbù rèé àdá yìí dúró nídùú Ògúnlákayé Kùránì yín rèé Bíbélì rèé ló bá má dà Mubashir àní ẹ̀sìn yín ní tí wọ́n fi búra ń bi ẹ̀sìn yín á búra fún ọ pé òní kówó jẹ òní bàlú jẹ àdá ló mú yìí ó lè fi mí lẹ̀ wọ́n wá ń ṣó rẹ̀ ní ní tẹlifíṣàn tí wọ́n bá sọnù yìí ti ń jẹ́ BCOS wọ́n wá ń ṣó rẹ̀ gbogbo ayé ń wò ó ṣé Ahmed pé kí n bá ṣùrù wá mú yìí àdámà ló mú wọ́n ní Ògún làdá ó ní alẹ́ fògún búra àdá ni ẹ fi búra fún mi ṣé wúrẹ́ bá ká ọ lé pé yéé ọmọdé bá ń lórúkọ jẹ́ o olórí ibú ọmọdé yìí o mo ti ní má ṣe òṣèlú o àdá ló lọ mú dọ̀búra ó sì rí Kùránì nílẹ̀ ọ̀nà máa sọ tẹ̀lé mi bí n bá kówó jẹ Ògúnlákayé oníkómù àbí òun mọ̀ nǹkan wí ni èpèrè àdá ń gbò wá délé ṣé wúrẹ́ ṣáàdùn ó tàbẹ̀ ẹ̀kọ́kọ́ lọ wẹ̀ fún náà ẹ̀kọ́kọ́ lọ wẹ̀ fún ẹ̀ sí Islam padà oníkò ní ìdìṣe ewu kí ni ẹjẹ́ ń wọlé ó sì rí Kùránì nílẹ̀ tí gbogbo ayé sì mọ̀ pẹ̀lú mi pé mùrídì ni ọ́ Súfì ni ọ́ ó dáadáa ńlẹ̀ òmú bíélì látàkẹ́ gbé ìlú mú yóò tún díwọ́ díẹ̀ tó wá má dá ó ládàá ní mú ó lémi ò lọ ọbẹ̀ lọ sòótọ́ èmi lọ kówó jẹ ni ṣé ewu mi jẹ́ ti ń tọ́ wa yìí aṣọ yín ò pé mẹ́rin mọ́ṣáláṣí wa rè àìtí ìtúkọ́ látijọ́ yìí ńgbà ń bá wa lọ mú Kùránì tí mo bẹ̀rẹ̀ sí ní kówó jẹ tí mo ṣépè ṣé ìní kú mọ́ yín lójú. Idha anta lam tarhal. Akílù nu Súfì gbọ́dọ̀ ní làákàyè ní tí wọ́n ń pè ní Súfì nìyẹn àtẹ̀ríbíyà nìyẹn. Naam. Al-ilmu qala al-imamu Malik rahimahullahu li fatan li rajulin min Qurayshin. Yabuna akhi wọ́n mọ̀ yá mi. Ta'allamu li-adaba. Qabla an tata'allama li-ilma. Ta'allamu li-adab. Lọ lẹ́kọ̀ọ́ dáadáa kó tó máa lọ kéwú o. Lọ lẹ́kọ̀ọ́ dáadáa o. Lọ lẹ́kọ̀ọ́ o. Tọ́lọ́hun dà ń bẹ̀. Aina ma lillah. Aina ma lillah. Tọ́lọ́hun dà ń bẹ̀ mọ́. Shehu Ibrahim ni Yasal Kaulaki. rahimahullah. ẹ bá ń pọ́n Shehu wuli dáadáa. radiyallahu ta'ala anhu. àní Shehu Ibrahim. bàbá tó sọ fún mi ọ̀n bẹ́ ń kalẹ̀ yìí. Shehu Mukaddas. wọ́n tó bá di múlì tí ń bọ̀ gbogbo ẹ̀yin mùrídì mi pátá láti Áfíríkà pàtàkì lọ́lá Nàìjíríà. tẹ́ bá ti ń bọ̀ ẹnì kọ̀ọ̀kan yín jíìbì daftar wal qalam. ẹmu kálámù dání àti daftar mo fẹ́ fún yín láṣìírí tí n fún yín rí gbogbo yín ẹ bá ń bọ̀ lọ́dún tí ń bọ̀ ń gbọ́ ọdọọdún náà bí kọ́dún náà ti dé ni ṣe gbogbo àná aláìkínákàlí gbogbo wọn ra daftar wọn ra kálámù bam. Idha anta lam tarhal. bàbá wa ní tọ̀ bí n bá sọ fún yín pé tó jẹ́ ń sọ fún yín ni pé kẹ́sì gbogbo yín lè bá a pé sí mọ́dídì náà ni. Aina ma lillah tọ́lọ́hún dàmbẹ́. Aina ma lillahi. Ṣéhù níhùn ní nǹkan kan tí mo fẹ́ fún yín tó bá di mọ́ọ̀lì di gbogbo yín ẹ kó aṣọ wá fún adíyá láti ìlú yín ẹ kó wá fún adíyá láti ìlú yín ẹ gbóríṣiríṣi nǹkan wá fún adíyá láti ìlú yín èèyàn mélòó ṣé mi mo kọ́ yín Kùránì ni. Aina ma lillahi. ṣé mi mo kọ́ yín Kùránì ni ṣé mi mo kọ́ yín kéwú ni èèyàn mélòó nù yín bí ti ń ṣe sí mi lọ́dọọdún yìí ní í ṣe bẹ́ẹ̀ sáfà tó kọ́ ń kéwú. Aina ma lillahi. Aina ma lillahi. Idha anta lam tarhal.
بسد من التقى ولقيت يوم بل آشر ما قد تسود أينما لله أينما لله تلون دمبه إبراهيم النياس شو ناظر النياس شو ناظر النياس رحمه الله. ó wá ṣe àbẹ̀wò sí Ṣítù Lékè ó sì mú àdìmí rẹ̀ kan dání tó gbà fún tó ti ní tó ṣe àlùfáà pẹ̀lú rẹ̀ ó mú lọ́wọ́ àwa Iléṣà fi bàbá sí ó wá bá bàbá rọ ẹsẹ̀ ó bá wọn rọ ẹsẹ̀ ó bá wọn rọ ẹsẹ̀ dáadáa orun wá gbé Ṣéhù Nàdírù lọ orun gbé wọn lọ nígbà tó orun gbé wọn lọ àdìmí yìí sì wo ibi tí bàbá bọ́ agbádá sí ló bá kó gbogbo owó tí ń bẹ inú àpò bàbá dọ́là oko dọ́là oko sápò bàbá wa lajú fẹ́ báyìí bàbá wa rí bàbá tó wá ń hanrun bàbá yìí ti sùn yányá ó tún wá mú dọ́là bíi márùn kan sí bàbá ní. ó tọ́ kó. shukra anta. Aynama lillahi. bàbá dákẹ́. má sọ kankan. ìwọ ń ṣojúṣe rẹ fẹ́mi ṣe bó fi ìyàwó rẹ àtọmọ́lẹ̀ ní Kaula tó tẹ̀lé mi síwájú Nàìjíríà èmi mú ìyàwó mi dání nígbà tẹ́mi ń bọ̀ ìwọ ń ṣojúṣe rẹ fẹ́mi èmi lèmi ò ṣojúṣe tèmi fún ọ bí n bá ń ṣojúṣe èmi fún ọ ni ò ní jalè ò ní ronú ẹ̀ ò ní ronú àti kówó àmọ́ tí ń ṣe fún ọ ni pé gbé pílò tí mo fi sùn gbé owó gangan bẹ́ẹ̀ bàbá wa gbé owó fún un tí mo ṣe yìí má sọ fẹ́ nìkankan o jẹ́ ó máa bẹ láàrin èmi àti ìwọ. ìdá tẹ̀lẹ́mú tẹ̀rẹ̀ hali. má jẹ́ kẹ́ni kankan gbọ́. ṣebí 2000 ọmọ rẹ jí lóde ò ṣépè fún ni 2000 ọmọ tó ń tẹ̀lé ọ tí ó fi ìyàwó lẹ̀ tí ó fọmọ lẹ̀ wàláì tí 2000 yóò bẹ gbé ìyá rẹ ó sunkún rẹ. La ilaha illallah. Aynama lillahi. Aynama lillahi. Aynama lillahi. Tọ́lọ́hún dà ń bẹ̀. Ṣé o ṣàkọ̀fí? Àbó gbọ́. Gbogbo eku tó bá bímọ tó sì fẹ́ jèrè ọmọ kó má yọ̀ fólógbò o. Ṣàkọ̀fí má yọ̀ fólógbò o. Subhana rabbika. Rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Izama qala mimma sama qala. فإن القول ما قال مما سعى فإن القول ما قال مما سعى أدام الله آيات الشيخ ولا ما شجاري يبقى راكم لا بيننا فيكم. wọ́n náà dúpẹ́ fún àfáwà nísìnyí àwọn àbáwá Maulana àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀. أبا سلطان بلو خليفة الخلفاء في بلاد لاغوس tẹ́bá ti rí pé àwọn ọmọ ọ̀sẹ̀ báwọn ti ń fẹ́ wọ́n wá pè wọ́n sákèésí ọjọ́ ti ń lọ ẹ má jẹ́ àwọn àbá ti fẹ́ àwọn àbó sì fẹ́ ṣẹ̀ wá àwọn àbó sì fẹ́ ṣẹ̀ wá torí náà nísìnyí.